وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. ربي أوصيني أن اذكرني متى كان الذي أن يحمد علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن أذكر نعمتك التي أنعمت علي. Àtòrí Ọlọ́run bẹ̀ ń wá sí. Àtòrí Ọlọ́run bẹ̀ wọ́n wá sí. Bọ́ọ̀bá lè rọ́ bá gbé kalẹ̀. Ọjọ́ fún wa. Àtòrí Ọlọ́run bẹ̀ wọ́n wá sí. Torí tọwọ́ ẹ̀ tá a gbà ní. Torí tọwọ́ wọn tá a gbà ní. Ẹ̀sẹ̀ ṣé wulẹ̀ kan náà. Ẹ wulẹ̀. من هو له الفضل علينا الشيخ المكرم الذي عزه الله سبحانه وتعالى بعلمه وبالعمل به ألا وهو المسكين بالله. أيادكم الله بنصره. bàbá wa ìmáàmù àgbà wọ́n ní akéṣí àlùfáà wa àgbà bàbá wa ẹni àpọ́nlé oníwàásí àgbà níjòkólẹ̀ yìí báyìí nísìn àwọn náà sì tún ní oníwàásí àgbáyé Oyèkúnyè bàbá wa ìmáàmù àgbà wọ́n ní bàbá wa al-miskinu billahi kìí ṣe ń wàásí ìjòkólẹ̀ yìí nìkan oníwàásí àgbáyé. a ké sí wọn ọlọ́run máa bá wa wà pẹ̀lú yín. eléyìí tẹ́mi fi ń sọ̀rọ̀ tẹ́ ń gbọ́hùn mi yìí yóò kú lọ́dọ̀ mi nísìnyí yóò lọ sọ́dọ̀ bàbá wa tí ó bá a sọ̀rọ̀ ọlọ́run náà oníwàásí àgbáyé. alfa wa ṣé wa bisimilah okay. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق ولا آتي لما سبق ناصر الحق بالحق ولا هادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. هدية مني إليك يا رسول الله. Aki ìjókòó àwọn bàbá wa àgbà. ayakumullah. wọ́n ní anna Muhammad sallallahu alayhi wa sallam. Anabi ní ala aymanu fala ayman. وكان أبو بكر ولا كان أبو بكر في اليسار. lọ́jọ́ kí n gbé kíkì mi látọ̀dọ̀ bàbá wa àgbà níjókòó yìí. bàbá wa sahibul jalala fadilatu sheikh al-imam al-mubajjal bàbá wa ìmáàmù àgbà fún gbogbo tí ń jẹ́ ìpínlẹ̀ Kwara. adamallahu hayatahu. adamallahu hayatahu. adamallahu hayatahu. kọ́lọ́ mọ́sá jẹ́ kárí bàbá pẹ́ ọlá àwọn ẹni ọlọ́run ọlá nàbí wa Muhammad. ó káwọn afáwọ ọlọ́pẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀.
wọ́n kí bàbá wa àgbà Ayakumullah. bàbá wa Sẹ́ríkì Málàmí. Ayakumullah. Sèéwù. ọlọ́run bá tí ó fi hàn fúnra ara rẹ̀ iṣẹ́ ọwọ́ yín náà dẹ̀ fi hàn ọba tó fi hàn ọlọ́mọtẹ̀yìn rí láéláéláéláéláé Aminu. alibarikọ́lá àwọn ẹni ọlọ́run Amin. bí a bá jókòó àwọn ẹni rẹ̀ ó tún máa kẹ́kọ̀ọ́ náà ni Allah. ìwà tí bàbá wù lónìí nísìnyí wa mú mi nínú Allah. mú mi nínú nǹkan kan gbọ́dọ̀ rú yẹnu ọkàn rẹ̀ Allah. kó sì wá gbé sùn wa gèfèrí nù kìí ṣe wa múmìnì ẹni bá jẹ́ múmìnì tí nǹkan bá ti rú yẹnu ọkàn rẹ̀ wọ́n fẹ́ kó sọ síta ni Allah. bí bàbá wa ti sọ yìí ọlọ́mọsájà rí yín pẹ́ o Aminu. ọlá nàbí wa Muhammad Sallallahu alayhi wa wọ́n sí sallam. bàbá wa first makama ọ̀fẹ́ ìlórí Sèéwù. ọlọ́njà rí yín pẹ́ Amin. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. akí àwọn bàbá wa ìmáàmù àgbà akí bàbá wa Sẹ́ríkì Málàmí akí bàbá wa the first makama akí bàbá wa Alhaji Sadu Bẹ́gọ́rẹ̀ akí bàbá wa Chairman Ìlọrin West akí bàbá wa Barrister Akorede akí bàbá wa Sẹ́ríkì Power Alápàtà àti bàbá wa Dahud Ẹrúdá. nítorí àkókò bí wọ́n ṣe dákọ̀ gbọ́ àgbàlagbà lẹ́kọ̀ọ́ kan kí wọ́n máa jẹ̀bi wọn lọ́dọ̀ bàbá alága kan bí iná ògbó ìmọ̀kí sí àmọ́nù wa nílọrin West mo kí yín o ẹni tó wá sójú gọ́fúnà mo kí yín àfọ alárùkọ̀rọ̀hán bàbá mi masa mo kí yín wọ́n á kí bàbá wa Bígọ́rẹ̀ ọlọ́mọsà bàbá wa kí yín Amin. mo káwọn alájà wa ọ̀nàrẹ́bù Ṣẹ́gi ọlọ́mọba dọ́tì Aminu. ẹni wá sójú alhaji wa Haji Masoud Mustapha mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà níjòkó gbogbo ẹ̀yin olùfẹ́ Ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. الله خير أما يشركون وكل حمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون ربي أوصيني أن اذكرني متى كان الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أصابنا الحسنى إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أصاب عنا الحسنى إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مدالا صديقي وارجني مؤرجا صديقهم واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. títóbi Ọlọ́run Allahu akbar.
àlékún ìkẹ́ àtìgẹ̀ kó máa bá anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn tí wọ́n kọ́ anabi lọ́wọ́ tí wọ́n jọ ṣe Islam. gbogbo àwọn sahaba àwọn tọ́lọ̀ ń fi hàn nínú wọn bíi Sayyidina Abubakar, Sayyidina Usman, Sayyidina Umar, Sayyidina Ali karamallahu wajahu. ó fi dọ́dọ̀ àwọn àyímà tí wọ́n jẹ́ àwọn àfẹ́ lẹ́sìn Imaamu Maliki, Imaamu Safihi, Imaamu Anafi, Ahmadu ọmọ Ambala, ó fi dọ́dọ̀ Junaidi Sọ́líkì, ó fi wá ká gbogbo àwọn tí ń gbàṣẹ Islam títí tó fi dòní. ìgbà tó jásí pé ọ̀rọ̀ ilé-kéwù látòrí ẹ̀jòkó tí ń jọ̀rọ̀ mímọ́ tí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ mímọ́ nílùú yìí àwọn nǹkan bẹ tó jásí pé ọ̀rọ̀ yẹn ni kò dọ́dọ̀ wọn kò kí wọn. torí Al-Qur'ani sọ pé látẹ̀dí olóòbò yóò tán. ìràbù yóò ti gun ata tẹ́sítánìṣù wọ́n tún sẹ́lì mú àlá àlíyá. òun ni ọjà ń fi kíkí ránṣẹ́ sí bàbá wa Sheikh Halimi balagina wà máa ń sin náà balagina bí Halimi. adoni mímọ̀ lẹ́ni a sì yẹ àgbò lẹ́ni tó yẹ pé ibi tá a dénú mímọ̀ yìí dídébẹ̀ tá a débẹ̀. sura kulli majiduna majidu Halimi. orí pa ìrìn wa tá a rìn àti gíga tá a ga yìí orí pa bàbá wa tí wọ́n tọ́jú tíráàdé wa náà ni bàbá wa àfáàgbà fún gbogbo òlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ ọba ṣé wàá Halimi. alamutasi alùlẹ̀ àyàmà. ṣé wọn náà wádìí rí ni kò béèrè lọ́wọ́ tí ń jọ́jú ayé gan. tí bahadi ìṣúná. bí ìró wọn àti ọ̀rọ̀ wọn bó ti dùn tó. wàkúlù sàmánì sálífì mutakadimi. gbogbo àwọn àjọ kọ̀ọ̀kan náà àwọn àgbààgbà àfáà tí wọ́n ti lọ́nlẹ̀ yìí nínú ìtàn wọn ọba pé ní ọmọ kéwà àfáà Halimi gbogbo wọn jẹ́. aláwọ̀nà muluka nasi min kulli ìṣàtì. gbogbo ohun tí ń jẹ́ yìí lẹ́bi ga nínú ìjọba tọ́lọ̀ fi ìjọba ẹjọba lórí mímọ́ ẹjọba onímímọ́ ọba àmà ọba iyì ọba ọlá ọba gbogbo nǹkan pátápátá. wàlí dínú iná kúnlù fàdíwá àkìmín. bí gbogbo eléyìí ti wá pọ̀ tó ti ń jọ́ láyé ìmọ̀ ẹ̀sìn ọ̀wá yọ̀ọ́lẹ̀ fún yín bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn tí wọ́n kún fún yín tí wọ́n ń jẹ́ olórí gbogbo ohun tí ń jẹ́ ọba àwọn iyì. bani dawla tili islam. gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ̀ ìyá mi tí à ń jẹ́ ìjọ ẹ̀sìn ìsìlámù. bani dawla tili islam. ẹ mọ kalẹ̀ ẹ kọ́ kalẹ̀ fún wa ìjọba ẹ̀sìn ìsìlámù ẹ gbé kalẹ̀ fún wa. yálíkà Halimi. ẹni tó kọ́ kalẹ̀ fún wa náà ni bàbá wa àfáàgbà fún gbogbo ìlú Ìlọrin ṣé wàá Halimi. wà á sọ̀rọ̀ min kulli birin wa hadimi. àti gbogbo àwọn tí wọ́n kún yín lọ́wọ́ tẹ́jọ́ papọ̀ ṣiṣẹ́ yìí nínú gbogbo àwọn tí wọ́n jẹ́ alárànṣe yín. salamu ala kọburin awajisimi Halimi. àlàáfíà Ọlọ́run bá kọ́ máa bá yẹ̀pẹ̀ èyí tó kó sàárè àbá wa Halimi jọ. sọba aleyhilahu gora ligamayimu. òjò kẹ́ òjò ìgẹ̀ ọlọ́mọ́sà máa bá rọ̀ sí kábàárì wọn. bá a rí bẹ́ẹ̀ àṣẹ bàbá ṣe Halimi ọ̀dà ṣiṣẹ́ bá nàbí òṣìṣẹ́ àdìsẹ́ lọ́jọ́ ẹ̀ mọ́ sọ pé salamu alábì gọ̀ọ̀rẹ̀. inú àwọn tí wọ́n jọ papọ̀ tí wọ́n jẹ́ láàrin sí bàbá Shehu Halimi òun náà ni bàbá wa àfáàgbà bàbá Shehu bí gọ́ọ̀rẹ̀. salamu alábì gọ̀ọ̀rẹ̀. àlàáfíà Ọlọ́run kó máa bá wọn. mi bá di Halimi. lẹ́yìn tí mo tọrọ kẹ́ẹ̀tìkẹ́ fún bàbá Shehu Halimi tán mo tọrọ bẹ́ẹ̀ fún bàbá Shehu bẹ́ gọ́ọ̀rẹ̀. àlẹ́yìn wa mi ń kọ́bùlì ń sùn yóò hẹlẹ̀ àkárìmì. èyí tó ṣe pé náà àwọn àfáàgbà tí wọ́n jẹ́ ni àpọ́nlé lọ́lọ́run tó yín sí. anájílù tùtìlánù. ìró wọn oúnjẹ tí ń gán gbogbo ògbà. alákùlì sọ̀fù àti. lórí gbogbo ewé tẹ̀yẹ̀ tí máa ń ka ìtàn lọ́ba pé ìtàn wọn ìtàn tó ga ni. rọ́gì alimobali kawasimi. nínú gbogbo ntàn bá ń ka nù tán nùgbà yìí ìgbà tó bá ka ìtàn bàbá Shehu àbí gọ́ọ̀rẹ̀ ọba pé inú ẹni àpọ́nlé inú ẹni gíga ni wọ́n wà. wà máa ń fọdílù bí gọ́ọ̀rẹ̀ yá fìlísà ìlí. bàbá wo iyọ̀ láti ń bẹ fún bàbá bí gọ́ọ̀rẹ̀ bọ́ bá fẹ́ fi ṣe déédéé tà fáà mi ò lè rán àfáà tó fi ṣe déédéé rẹ o. dọ́túbi ìtàkìfì ń sùnmọ́ sùlùmọ́ sálímì. òórùn wọn yín tàn ní látìgbà náà títí di sí tí ọ̀wọ̀ tí ó sì ní wọ̀ láéláé. wà náà wílímọ̀ àlì alfa bí gọ́ọ̀rẹ̀ fantabat. ọlọ́run ní kí gbogbo ohun tí ń jẹ́ gíga àtọ́lá àti ipò ọlọ́run ní kí wọ́n kó jọ. àti ibùsàlà mi mìíràn ya àdọ́rí mi. èyí tí mi ń lálàáfíà jù tí mi ń dùn jù nù kíkí tí ò ní òórùn tó da ọlọ́mọṣà bá ń fán lọ́fíńdà rẹ̀ sínú kábàárì wọn. bá bàbá ìṣe wá ṣiṣẹ́ tó láyé bí lè ṣe lè wọ́dà tó bàbá rí ẹni tí ó rinú fètí ilé á sì bàjẹ́
àwọn èèyàn ti lọ ńlọrin láwọn ọlá àwọn àfa wọn ti lọ ńlọrin àwọn onímọ̀ ti lọ ńlọrin àwọn àyímọ̀ nínú àwọn ìmáàmù tí wọ́n ti jẹ́ wọ́n ti lọ ńlọrin ọ̀kan nù wọn ni bàbá wa ìmáàmù Málìkì ẹni bá ma bàbá nígbà tó wà bẹ́ẹ̀ ni bàbá wa ìmáàmù Musa àmọ́ bàbá wa ìmáàmù tòní Ọlọ́run ó gbé ti bàbá gbọ́tọ̀ pípọ̀ Ọlọ́run fún bàbá ní mímọ́ tí màá náà yanjú tọ́já pé kò síbi tí irú àlejò tá a fẹ́ gbà ńlẹ̀ yìí kọ̀ọ̀bá kó ń Saudi kọjá Cairo ni ọkàn wa balẹ̀ yìí pé a ní ìmáàmù tọ́kájú ẹ̀ ibi ọba àdìgò ti wá kọ̀ wá sí àǹfà náà tí ó wọ̀lú yìí tí wọ́n bá ní ẹ pìsẹ́ǹtì ìmáàmù yín ẹ mú ìmáàmù yín wá ìmáàmù kájú ẹ̀ gbogbo ń tẹ́lẹ̀ bá wà ní láyé Ọlọ́run ò sóore fún tí ọba ti níwà bàbá Ọlọ́run wa bùn bàbá níwà tó pọ̀ lọ́jọ́ ẹ̀ wọ́n sọ pé wàláwó kílà alihuru lakulitubunu sọ̀ọ́lìhì. tí àwọn yẹn bá béèrè lọ́wọ́ mi àbí wọ́n sọ pé níta ní jọmọlúàbí gan kí ní jọmọlúàbí ń sọ fún mi pé bàbá wa mọ́mọ́ àgbà tó ní gangan ní jẹ́ ọmọlúàbí. bàbá bí ọ léèrè pé ìjọ ọmọlúàbí tọ́ra àfọ́jọ̀gbọ́n kan ní sàálìtù nasa. sàálìtù nasa ní kílì wà fi fakọlù mọ ilá dà sẹ́bìlú tamasaki insobari tabi seli orin fàyínà lè hurra fi dunya kọlìlò fàyínà lè hurra fi dunya kọlìlò. lọ́jà ń sọ bẹ́ẹ̀ pé wàyí wàlá òkìlà alihuru. ǹjẹ́ tí àwọn yẹn bá sọ wípé jẹ́ ń wádìí pé nìjẹ́ ní tí ń jẹ́ màlúù àbí sì sẹ́kù láyé mọ́ bí. làkúlì túbùnù sọ̀ọ́lìhì. ẹni bẹ́ẹ̀ bá rí nbì kankan ń bẹ́ẹ̀ lù tiwa bàbá wa tí wọ́n jẹ́ àfa àgbà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún gbogbo Ìlọrin àtàgbègbè rẹ̀ ń sọ fún ẹ pé ọmọlúwàbí ni. ìmáàmù lànà fi dárí mísílùkà àǹdárù. bàbá wa ètò ẹgbẹ́ iná ni ìmáàmù àgbà fún ìlú wa irú yín àlè rí kì í ṣe pé kò sí àlè rí mọ́. wà má má dọ́ fíìsàbì kì í náà ìmọ̀tán. nínú àwọn àfa àgbà nínú àwọn ìmáàmù tí wọ́n ti lọ nínú àwọn ìmáàmù tí wọ́n ti jẹ nílùú Ìlọrin yìí láwọn ẹni rẹ̀. má dọ́ fíìsàbì kì í náà àyímọ̀tù fàyín náà àṣírí fílẹ̀ ìmáàmàtù àkìbárù. èyí tẹ̀yìn ó sojú àwa yìí tó jẹ́ titi àwọn bàbá ìmáàmù yá tí ó bù háyà díẹ̀. fàlámù yakifi ní àní onílìkàmàdìyàtà. kọ̀ wá tó fún mi kí n pàdé yín kí n ṣàpọ́nlé yín kí n pàdé yín kí n kí yín kò tó fún mi nù gbèsè ayé mi nù tí n rí nù wà tẹ̀ ń wù pẹ̀lú àwọn èèyàn àti tẹ̀ ń wù pẹ̀lú èmi náà. wàyín náà kàfé àìní màdá àdàrú hayaru. gbogbo òṣèṣì yín gbogbo ìwà yín ló dá sí mi lójú mi bá jí mi lójú oorun tí wọ́n bá bí mi nípa ìwà yín yín máa fún wọn lésì rẹ̀ láláì ní tó máa wọ̀ tó wọ̀ sí mọ́. fakulitu libanile hayami. èmi náà máa sọ fún àwọn ọmọ èèyàn bí wọ́n bá ń wádìí lọ́dọ̀ mi. malibuni sọọlihi. tí wọ́n bá ń bí mi pé ta lẹni tí ń jẹ́ bùnú sọ́ọ̀lì bàbá wa wo ta ní jẹ́ ìmáàmù àgbà tí wọ́n bá ń bí mi léèrè ń pa wọn. ọ̀kan náà àwọn alábáwá mọ̀rọ̀bórí bí bàbá ní èrì Facebook ọ̀ka òun ṣe research ó wá débi ìtàn lọ́rin mọ̀rọ̀pọ̀ wá rí dátà bàbá ó wá bí mi léèrè pé ta ni wọ́n ń pè báyìí lọ́fẹ̀ẹ́sẹ̀ kùnrin yìí. wọ́n wá ń da lóòdù ẹni tí ń jẹ́ bàbá wa ìmáàmù àgbà fún wa. ó sọ bí i bàbá wa Sheikh Suleiman Faruku pé ẹ júwe bàbá fún mi. malibunu sọọlihi. ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ pé ta lẹni tí wọ́n ń pè ní ìmáàmù àgbà ń lù lọ́rin yìí gan. nasirun. bàbá táwí yìí ọwọ́n. wọ́n wà. wà á sá fili wákìlì àṣeharu. irú wọn ó wá nínú àkókò táwa yìí ká parí irú wọn irọ́ là ń pa tara wa. alẹ́ tàṣírí. ó mà ṣe fáwọn èèyàn mi. kẹfà tẹ̀jẹ́ àlùkò ìdìrúhu. kí ló dé tẹ̀ wá mọ iyì bàbá wa yìí tó bẹ́ẹ̀ ṣe rò pé ìmọ̀ iyì bàbá yìí ẹ̀ mọ iyì wọn tó. alẹ́ tàṣírí. àlọ́ ṣe fáwọn èèyàn mi. kẹfà tẹ̀jẹ́ àlùkò ìdìrúhu. kí ló dé tẹ̀ wá mọ rírì bàbá tó bó ṣe kẹ́ mọ rírì wọn. anasi hayamu tẹ́jí àwọn tẹ́díbírù. tó bá padà yá tí ọjọ́ bá lọ díẹ̀ sí ọlọ́mọdé agẹ́kajẹ lórí àwọn bàbá mọ iyì wọn bó ṣe ká mọ̀. nítorí irú wọn tó fẹ́ ká máa ṣàdúrà fúnru wọn mọ́ máa dádúrà yẹn sí lẹ́yìn ní pé kí nǹkan kọ́ máa ṣe bàbá kọ́ máa tètè lọ kìí ṣe pàfà tán lé tí wọ́n ti ń jẹ ìmáàmù àmọ́ ọmọ ìmáàmù yàtọ̀ fún kọ́lọ́hún ó ṣe ìhun ní ìmáàmù gangan fúnra rẹ̀ téèyàn bá dàgbà kọ ọmọ ìmáàmù tọ́lọ́hún ò pé ní ìmáàmù gbogbo nǹkan ni ó dàrú
amẹ́ni ọlọ́run bá pè ní ìmáàmù gan fúnra rẹ̀ bó ṣe pé bàbá ní ìmáàmù gbogbo nǹkan wá sẹ́tù lọ́jà máa sọ pé alálẹ́ta sí rí. àló ṣe fáwọn èèyàn mi. mẹ́fà tẹ jihalu kọ́dìrà o. kí ló dé tẹ́ ẹ̀ mọ bàbàrà bàbá wa ìmáàmù tó bó ti yẹ kẹ́ ẹ̀ mọ́. mahana sí àyàmú tẹ́jíà wà tùdíbàrù. bọ́jọ́ bá lọ díẹ̀ sí ẹ padà mọ́ntì wí yìí lẹ́yìn tó yẹ yín dáadáa. salamin. àláfíà ọlọ́run bá kọ́ mọ bá yín látọ̀dọ̀ mi. yabunu sọ̀lì. èmi náà tọrọ àláfíà yín látọ̀dọ̀ ọlọ́run fún yín ni kọ́ mọ bá yín lọ gbére bàbá Sheikh wa ìmáàmù àgbà. wàyí nàlàkún alu wakomu wamasaru. torí pé ní àwọn èèyàn ń bẹ tí wọ́n fẹ́ràn yín àwọn èèyàn ń bẹ tí wọ́n ń tẹ̀lé nípa yín o kọ́lọ̀ mọ́sà jẹ pẹ́ fún wa kẹ́lẹ̀ dáwájà pẹ́. alo wakamu wasaru. ọlọ́run mọ́sà jẹ́ kí ẹ̀mí bàbá wa imam ọlọ́run jẹ́ mi bàbá ogun gbogbo ohun tó ṣe fún wa lóore ọlọ́run jọ pẹ́ pẹ̀lú wọn má fi nǹkan kan ṣàlàáfíà wọn má fi nǹkan kan ṣe làákàyè wọn má fi nǹkan kan ṣe mímọ́ wọn kò ní rẹ̀ wọ ọlọ́run ọba nìkan ni ò ní rẹ̀ kò sí tí ò ní rẹ̀ àwọn ọlọ́run má jọ rẹ̀ àlàáfíà wọn má jọ rẹ̀ ẹ̀mí wọn má jọ rẹ̀ làákàyè wọn má jọ rẹ̀ mímọ́ wọn má jọ rẹ̀ gbígbàdúrà wọn má sì jọ rẹ̀ kàrámà wọn ọlọ́run ẹni ọlọ́run. naam gẹ́gẹ́ bí ìgbàgbọ́ bí ìgbàgbọ́ ṣe tó ní ìgbàgbọ́ ò lè dáṣẹ́ ṣe àfi kí sí ó kún bẹ́ẹ̀ yẹn bá náà kírun òun gbàwẹ̀ ọ̀yọ̀sàká ọlájì gbogbo nǹkan téèyàn ṣe láyé ló ṣe àní kò lè tó àfi kí sí ó kún iṣẹ́ ní kún gbàgbọ́ lèèyàn fi láṣeyọrí iṣẹ́ làwọn elétò pè wá kalẹ̀ fún yìí ká lè mọ̀ yí pé sẹ́ni kún gbàgbọ́ bá mi lọ sí suratul Fatir. òní bẹ́ẹ̀ máa là mọ́mìn. àyà kẹwàá náà ni mo fẹ́ lò ń bẹ́ẹ̀. máa gbọ́ tọ́lọ́mọ̀ bá wí ọlọ́run ní ma kana yuridul izzata bọ́bá yẹ pé ntọ́ ń fẹ́ láyé al-khissa iyì lọ́ọ́ bá ń fẹ́ láyé kó tóbi. ó ní gbogbo ń tà ń pè ní iyì láyé gbogbo ń tà ń pè ní ọlọ́run ọba lónìí gbogbo tí ń jẹ́ iyì láyé kò sẹ́ni tó ní tí ń jẹ́ ìyàfọ́ lọ́hún. ìmọ̀fẹ́ lónìí ya ilé i yẹ́sẹ̀ adùlẹ̀ kálímù tọ́yìbù alikalimu tọ́yìbù ni la ilaha illallah muhammadu rasulullah tí ń jẹ́ imani àmọ́lọ́ ní kò lè gòkè kò sí bó ṣe tóni kò lè dáṣẹ́ ṣe kò lè débi tó fi ó dé àfikọ́já pé wàlẹ̀ àmàlùún ọ̀lẹ́hùn ẹ̀rì fáwọn àti kalimu tọ́yìbù tí ń jẹ́ imani la ilaha illallah iṣẹ́ ní òpìkẹ́ tíṣẹ́ ọba ti sí kò lè débi téèyàn fẹ́ kó dé láyé iṣẹ́ ní mọ̀ píìkì ìgbàgbọ́ bọ́ba ló nígbàgbọ́ lásán ni ọtí ọba ti fi ṣẹ́ sọ́pọ́ọ̀tì ìgbàgbọ́ kò lè wúlò arírò ẹ̀ lọ́dọ̀ fíríọ̀n tó bá lọ sí suratu Yunus anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ní tí òun wá sọ àtàwọn yòókù kò sí nǹkan táwọn wá wí tó kọjá aná. mẹ́kọ̀bìlì ọlọ́run tí wọ́n síwájú wọn àtòun náà kò sí nǹkan kan táwọn wá wí tó kọjá la ilaha illallah àwa wò pé la ilaha illallah yìí tó bá wà lọ sí suratu Yunusi òun náà ń fi rí ọ̀nà wí wáyé tí ọ̀wá wúlò fún. bibani Isra'ila al-bahra hatta fatibahum fir'aun wa junuduhum bagiyan wa adwan. Ata idha adrakahu al-gharaqu qala amantu annahu la ilaha illa allazi amanat bihi banu Isra'ila wa ana minal muslimina. Al-ana wa qad asayta qablu wa kunta minal mufsidin. fẹ́rẹ́nà wí láìláà lóòótọ́ gbogbo ayé ó fi gbogbo àkókò tó lò ó wéṣì ẹ̀ ní ó fi balẹ̀ jẹ́ ó fi ta ọkọ̀ ànábì Musa kò ní gbàgbọ́ sọ́lọ́hún níjọ́ tó wá di kó Musa pàdé
tọ́lọ̀ wa ni kó mi ó pé àwọn méjèèjì ìwọ Musa àwọn kọjá jẹ́ Fíráúnà tẹ̀rì Fíráúnà wa débi tó ti fẹ́ tẹ̀rì. Qala amantu annahu la ilaha illa allazi amanat bi banu Israila. ó ní báyìí ní ìsìn mo ti wá gbà àwọn ọba tí ìwọ táwọn bá ní Israẹli ọlọ́run táwọn bá ní Israẹli gbà òun náà gbà fún lónìí. wa ana minal muslimina. ọlọ́run ti wá nù mùsùlùmí lónìí kẹ́límà tí wọ́n ní ó wí tí ò wí ìmánì tí wọ́n ń béèrè lọ́dọ̀ rẹ̀ ọwọ́ àwí ọlọ́ọ̀ni àlẹ́ àná. àlẹ́ àná. àlẹ́ jẹ́sìn. àlẹ́ àná. yóò wá jẹ́sìn lọ́sẹ̀ máa wí yìí fún wa. wàkàdí ẹsẹ̀ ìtàkọ́bí ìlú wa kún dàmínà límùbùsídì. wọ́n wo iye ìgbà tó ti fi ṣẹ̀wá ni tó ti fi balẹ̀ àwọn ọlọ́wọ́ bá jẹ́ ń já sí pé ìmánì tó gbé wá ń bẹ̀ ń kò wúlò mọ́ ń gbà tí ò ṣiṣẹ́. ètò máa fẹ́ ló ń bẹ̀rù pé ìgbàgbọ́ kankan ò lè ṣiṣẹ́ tí ò bá sí iṣẹ́ tó fẹ́ pìkì ẹ̀. ipe alikalman. tọ́yìnbó yẹrfà wàlẹ̀ amalu sọ́líhù yẹrfà òhún. amalu sọ́líhù ni ó iṣẹ́ rẹ̀ ní pìkì. ilayhi yas'adul kalimu tọ́yìnbó wàlẹ̀ amalu sọ́líhù yẹrfà òhún. tí a bá ti ṣiṣẹ́ tó fẹ́ pìkì ìgbàgbọ́ waste ni kò láǹfààní kan tí ó ṣe. ibi tí kéèyàn wá ṣiṣẹ́ iṣẹ́ wo tẹ̀dá fi ṣẹ́kù téèyàn fi wá mọ bó ṣe pàtàkì tó lọ́dọ̀ ọlọ́run òun ni ọ̀jẹ́ kọ́lọ́run ó lè fojú paṣẹ olóore kan rẹ́. inú rìn àjò tá nẹ́bí Musa ní aleyhi salatu wa salam tó wá pàdé Sayyidul Hidir wọ́n gbà tó wá pàdé Hidiru yìí àfa abati ní Hidiru Musa jẹ́ àfa sọ́hìrì nǹkan tí Hidiru ń ṣe kò yé Musa wọ́n wá ní tó da Musa àti Hidiru pọ̀ nǹkan mẹ́tàlá ni àmọ́ lọ́n bá ti ní Musa mẹ́ta péré lọ́lọ́run fi sínú Al-Qur'an. Hidiru wọ́n gbà tí Musa rí nírí mamaki ìrí ìyanu lórí wípé àáfàá nìwọ yìí àáfàá sì yàtọ̀ sóní mímọ́ wọn ò jọra wọn o àáfàá ló lè ní kó ní mọ́ gbàgbé ntọ́mọ́ gbogbo àwọn bàbá tá à ń polongo wọn lẹ ní ìsinsẹ́ òbí gọ́ọ̀rẹ́ ní ṣé wàá límì ni kéwù nìkan kí wọ́n mọ̀ o wàláì tàláì wọ́n mọ nǹkan mi ọlọ́run dìídì ṣe wọ́n ní àáfàá ọ̀rọ̀ wọn pé àáfàá nìwọ yìí báyìí ni kò máa lò ó lọ wọ́n sì lọ́jẹ́ kún ọ sẹ́kù irú bẹ́ẹ̀ ni Hidiru ìgbà Musa wá rí àánú Musa béèrè torí àkókò ó ní mo lè tẹ̀lé ọ Hidiru ní kálọ̀ alẹ́ àtẹ́bíù kàlá. ó ní kálọ̀ àmọ́ tẹ̀lé tó fẹ́ tẹ̀lé mi hùn ó ní májẹ̀mú ó ní kí ni májẹ̀mú rẹ̀ gbogbo ntọ́ ọba rí pẹ̀lú mi ò ní béèrè títí tí fi máa ṣàlàyé fún ọ ó lóun ti gbọ́ ìgbà tí Hidiru ọ bẹ̀rẹ̀ sí ní pàfọ́ọ̀mù ara Musa gbà mọ́ àkọ́kọ́ tí Hidiru kọ́kọ́ pàfọ́ọ̀mù fún Sayyidul Hidir tó pàfọ́ọ̀mù fún Musa ni pé nínú nǹkan mẹ́ta tó ṣe fún un ó rí ọmọ gidi ọmọkùnrin Samari gbàgbọ́nà tí wọ́n pàdé ẹ̀ lọ́nà Hidiru bá yọ ìdá ọba bẹ́ẹ̀ ọ̀sán ni àṣà pààyàn fún àfọ̀tẹ̀lé tẹ́ẹ̀dì Hidiru ọ̀sọ̀rọ̀ ń wò. akọ́díjì ta ṣe ànàkọ́rọ́. ó tún kó bẹ́ẹ̀ ẹ̀kejì ọba rí ọkọ̀ tó dá ọkọ̀ ojú omi tó dá ìwọ náà wọ ọkọ̀ ojú omi ṣe fálù tó lónìí kẹ́nìkan wá rí kó wá yọ àákékọ́ sá sákàsáká Hidiru bá ba gbogbo ẹ̀ jẹ́ Musa ní bàṣẹjẹ́ ní àfa Hidiru ọ̀sọ̀rọ̀ ẹ wọ ẹ̀yà wọn tún lọ pípàfọ́ọ̀mù ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n pàfọ́ọ̀mù fún nílùú tí wọ́n dé lóru tí wọ́n nílẹ̀ ti sọ àwọn fẹ́sùn wọn náà wọ̀ gbàlejò ebi ń pa ẹ fún wa lóúnjẹ wọ́n ní òsóúnjẹ ẹ fún wa lómi wọ́n ní òsómi ẹ jáde wọ́n wá ń lọ wọ́n fẹ́ jáde nílùú wọn ni wọ́n wá rí ògiri yẹn tó fẹ́ wó Hidiru wa ni Musa àmọ́ lẹ́yìn kiri o tó mọ o Musa níbo ilé wo lọ fẹ́ mọ ọwájọ́ ọlọ́mọ kọ́ ọ̀hún sọ o ti gbowó ni Hidiru ọ̀dà Hidiru wa mọ léwu nígbà wọn wá fẹ́ pínyà kẹ́mi Musa ọmọdàrú Hidiru wa ní jẹ̀nsàlàyé fún ọlẹ́yọ kọ̀ọ̀kan nǹkan tí ń ṣẹlẹ̀ tí ó yọ kí n máa wá ṣàlàyé ẹ̀ fún ọlẹ́yọ kọ̀ọ̀kan ó lè mi sàpàyàn
ó ní kó ọ̀rọ̀ mọ́ ni amal gulamu ọmọ tó orí tí mo pa ni. fakana abawahu mu'minaini. olóyè tó bí àti bàbá àti ìyá ẹ̀ mùmínì Ọlọ́run ni wọ́n tó lọ sí ti gbà wọ́n lẹ́rú. fakashina an yurikahuma tughyanan wa kufura. ọmọ yìí wọ́n sì fẹ́ràn ẹ̀ pípọ̀ yóò padà fà wọ́n lọ síbi tí wọ́n wà ṣe gèfèrí tí wọ́n wà dọ̀mọ̀ náà. faradina an yubdilahuma rabbuhuma khayran minhu zakatan wa aqrabarahuma. ó ní náà ọlọ́run ló ránṣẹ́ sí mi pé mú ọmọ àwọn kò lẹ̀ má jọ sọ wọ́n dọ̀mọ̀ náà kí n wá fún wọn lómi tí ó jẹ́ tutù ojú ó lákọ̀ọ́kọ́ nù. amma safinatu. ó ní kọ́ ọ̀rọ̀ kọ̀ tí mo bàjẹ́ èmi ẹ̀ ṣe bàṣẹ́jẹ́ àfa. fakanati limasakina yamaluna fil bahari. ó láwọn ọmọ tí wọ́n ní ọmọ aláìní wọn ò ní kankan àwọn ni wọ́n ní ìjọba sì ti ránṣẹ́ pé gbogbo ọkọ̀ tó bá ti dẹ̀ mọ́ sísì ẹ̀ ọlọ́run lọ́wọ́ àṣọ fún mi pé lọ́ọ́ fà mí sí ọkọ̀ yìí lára. faratu ani àìbá wa kana wara humalikun ya kòzòkun la safinatin ní gọ̀ọ́sìbá. wọ́n má ba àhájáàkì ọkọ̀ yẹn mọ́ ọ lọ́wọ́ ó ní mi ṣe bàṣẹ́jẹ́ amábi tí wọ́n lọ ọwọ́ alẹ́ kẹta. amalijidaru. ó ní kọ́ wá rí ilé tó fẹ́ wó ni ògiri tí wọ́n ń wò lógiri lásán tó fẹ́ wó lulẹ̀ ni. fakana ligulameni yatimaini fil madinati. ó láwọn ọmọ méjì ni wọ́n ní ògiri yẹn nínú ìlú yìí bí kéèyàn máa sọ̀rọ̀ lé baba Abígọ́rẹ̀ kọ́ máa sọ pé àwọn ọmọ méjì wọ́n ní kọ́ máa sọ̀rọ̀ bá Alfa Abígọ́rẹ̀ kọ́ máa sọ̀rọ̀ bàbá wa Ẹ̀jìnì Asárù tó jòkó pé àwọn tí wọ́n ní ilé nì ògiri tó fẹ́ wó òun. yatimeni fil madinati. ọmọ òrukàn ni wọ́n bẹ́ẹ̀ nù ìlú yìí. wakana tahatahu kanzun lahuma. ó ní bẹ́ẹ̀ ni dúkìá bàbá wọn tó filẹ̀ fún wọn ó rí ìmánu lé nínú lé ní lọ́wọ́. wakana abuma saliha. ebi mo fẹ́ lónìí. wakana abuma saliha. ó ní bàbá wọn ẹni ire ni àṣẹ bí bàbá àwọn ṣe sí lọ́hùn tó láyé ni bí ọba jẹ́ ni ire kó fi sẹ́kùn mo fẹ́ lónìí. èèyàn tán ọba para maka lọ́gọ́rùn kọ máa fi sakọ pé láti 100 ọdún tí ń lọ sájì nì 100 ọdún tí ń lọ umura nì 100 ọdún tí ń gbàwẹ̀ ní ìbí ọgbà 60 àwẹ̀ ẹ̀ẹ́dẹ́ máa gba sàrájà àbùsà báànù Ramadan ìtúgba 60 sàwálì gbogbo eléyìí ń ládàá tiẹ̀ nìkan ni àní kí ni tó o fẹ́ ṣe táwọn èèyàn bẹnẹfìtì tó o bá sí mọ́ kí ló ṣe wọn náà ní Muhammad sallallahu alayhi wa sallam wọn náà nẹ́bi ní ń bẹ nínú ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ẹ̀ṣẹ̀ hadith sahih anabi ní ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ẹ̀ṣẹ̀ tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ yí ẹ̀ṣẹ̀ tó tóbi ni agbára àrùn òsì gbé ìrun ọ̀tẹ́sẹ̀ yẹn àwẹ̀ ọ̀tán sàkọ́ ọ̀tán ájì ọ̀tán dáadáa kan ọ̀tán ẹ̀rú bá bá wọn sáadé wọn dádúró bá a ṣe ṣètò yìí ẹ̀ṣẹ̀ wo wá ní ẹ̀ṣẹ̀ náà tá a ṣẹ̀ tọ́já sí pé irun tá a kí ò ní kápá rẹ̀ àwẹ̀ tá a gbà kò ní kápẹ́ ájì tá a lọ kò ní kápẹ́ sórí bẹ́ẹ̀ torí àwọn tí ń dé o. ọ̀rọ̀ àdìsí anábì ni àdìsí sahih. na Rasulullahi sallallahu alayhi wa sallam qala. ọ̀dà anábì lọ sọ bẹ́ẹ̀. inna mina dhunubi dhunuban. anábì ni ẹ̀ṣẹ̀ ń bẹ́nu ẹ̀ṣẹ̀ o. la dhunuban ẹ̀ṣẹ̀ tó tóbi tọ́já sí pé. la yukaffiru as-salatun. tọ́jà pẹ̀lú tó fẹ́ kíkọ́ tẹ́sẹ̀ yẹn. wala siyamu. àwẹ̀ tó bá gbà kọ́ tẹ́sẹ̀ yẹn. wala al-hajju wala al-umratu. ájì tó ọlọ́kùn tẹ́sẹ̀ yẹn umra tó ọlọ́kùn tẹ́sẹ̀ náà. qalu fama yukaffiru ya rasulallahi. àwọn sábẹ́ bá dààmú wọ́n bá ní òjíṣẹ́ Ọlọ́run kí wàá ní tó lè ka bírun kí ni ọ̀wọ́ apá ẹ̀ṣẹ̀ yìí rẹ́ ńgbà tí wọn ọba parẹ́ tájú ọ̀parẹ́ tí wọn ọ̀parẹ́ ìwọ aláyé lọ́run kí ni tó lè pa ẹ̀ṣẹ̀ yìí rẹ́. qala rasulu. Ànábì wa sọ báyìí pé. al-umumu fi talabil ma'ishati. ó ní al-umumu fi talabil ma'ishati. ìyẹn ni pé báwọn èèyàn wá solution sí gbèsè ayé wọn. al-umumu fi talabil ma'ishati. àwọn àgbàlagbà tí wọ́n fẹ́ kọ́lé kí olùsìnkí ni wọ́n fẹ́ ṣe káwọn ọmọ ká kunu
wọn ò fẹ́ wo jẹ́ òkú méjì lèèyàn máa ń jẹ́ nínú kó kú kọ́ tán láyé àbí kò sì wà láyé bí aláìsí gbogbo ẹ̀dá tí ó bá ti lẹ́kọ̀ọ́ ọ wà láyé bí aláìsí ni ọ wọ ọmọ tí ò ní nǹkan kan tẹ́ ẹ lè tírèsì ẹ lọ́bi kankan yóò sì di nǹkan nígbà tó bá ti lẹ́kọ̀ọ́ ó ní alìílímù alìílímù mo ti lọ bò mí nù mí yẹrìfà baitan. Al-ilmu yarfa'u baytan la imada lahu wal-jahlu yadumu baytan wal-karami al-jahlu yadumu baytan al-izzi wal-karami. orí tá a ń pè ní mímọ́ àwọn. Al-ilmu yarfa'u baytan la imada lahu. ó ní ìmọ̀ nàró lé ilé tí ò ní pílà that means pé àwọn tí ò jẹ́ nǹkan kan mẹ́bàá ti kẹ́kọ̀ọ́ ní ìsìn wọ́n sì máa di nǹkan ẹ̀kọ́ lọ́sọ̀ọ́ dà bẹ́ẹ̀ omi ń bẹ ẹnu mi ń bẹ nù òṣèlú ìtàn fún lápọ̀tìmẹ́ǹtì ta ló mọ̀ràn bàbá wọn rí lẹ́yìn àmọ́ àti kẹ́kọ̀ọ́ dépò ọ̀nà ro lé tó ti wó. wàlìjálù yadimu baytal izzi wal karami. bó ṣe jásí pé àyìmọ̀ká sì máa ń wọlé ilé tí wọ́n ti máa kalẹ̀ tọ́ da tọ́jà ilé abiyì nífa àyìmọ̀kó sì wo yóò sọ di lẹ́ẹ̀lẹ̀ yẹn yẹn báyìí. oníjà pé tí ọba ti sí mà èyí ó jókòó ayé Ànábì ní kò sí tó lè fi tẹ̀sẹ̀ yìí òun ní kíkọ́ báwọn yẹn wá báwọn ni wọ́n ṣe sẹ́kù. al-humumu fi talabil ma'ishati. talabil ma'ishati àwọn àgbàlagbà wa mọ rírì kéèyàn sẹ́kù láyé gbogbo ọlọ́dọ̀ àwọn bàbá wa ọlọ́mọsá yà fi gbogbo wọn papọ̀. Àmín. wọ́n ní bàbá àgbà fún àbígọ́dẹ àgbà ńjọ́ tó fún bàbá àgbà lọ́mọ tí àbá wa àgbà ọba sí Abdulkadir ó wá lọ fún àfa lọ́mọ wọ́n nígbà tó wá fẹ́ fún àfa lọ́mọ ó wá kó sàdá àkítẹ̀lé gbogbo ntí àfọ̀n alẹ́bígọ́dẹ ó tún fi ránṣẹ́ òun ló tún kó sí àfa wa fẹ́ mọ rúra wọn ni à wọn ò ní àgbà kankan wá o wọn ní àfún yín torí Ọlọ́run àti torí ànábì ni o àfa ló dé fún mi lọ́mọ wọn ní wọn á jáde wọn á fẹ́ mọ làfà dé wa yín ṣe tukú ṣe ẹ bá ń sọ fún tẹ bá délé pé táyé ò fi dọ̀run òun náà wọn mọ gbúrò láyé ni. Allah. sọ ma pé nǹkan méjì ti ṣẹlẹ̀ àkọ́kọ́ ni pé bàbá àwọn ti ronú kàn yí pé wọ́n fẹ́ ń kákun wọ́n fẹ́ ń parẹ́ ó dà wọ́n bá fẹ́ ń parẹ́ kí wọn náà sì máa parẹ́ láyé òun nkẹ́lẹ́ kejì tó sọ lẹ́nu bẹ́ẹ̀ tí mo sọ lẹ́ẹ̀kan nu sọ ma pé kéwù kọ́ ìhùn ma ó lò já àfáànù wìláyà Ọlọ́run ló lòun ìjà àfáà ló lòun so ìmọ̀ ni ìnáwó àti sọ́rífù kọ́ o kò lo náwó àti sọ́rífù ń bẹ̀ o àṣẹ Ọlọ́run ló lòun yìí pé bá a ti fẹ́ kọ́ Ọlọ́run ó ṣe ní Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ méje ìmọ̀ ni gbogbo ẹni tó bá fẹ́ ṣẹ́kù láyé iṣẹ́ kásẹ́kù kọ́lá àwọ̀ ṣẹ́kù wojọ́ táwọn àgbàlagbà gbé Darul Ulumi kalẹ̀ wọ́n lè jẹ́ bọ́ àtòlù ẹ̀yin mu al-ulama tí wọ́n gbé kalẹ̀ wá wo tó ti nàró ní ibẹ̀ ni ní àyè ní Darul Ulumi wà àwọn ẹ̀mí tó ti jáde gbogbo wa yìí ní ìsìn Darul láti jáde wà àwọn ẹ̀mí tó ti yè tó ti yè tó ti yè tó ti yè bí wọn bá ṣe bí eléwùn níjọ náà báwo ló ló ṣe rí ibẹ̀ láti lọ la fi rí nǹkan míì mọ́lé ọlọ́wọ́ wà bàbá wọn tó fi mà yí pé àpapọ̀ wọn ni wọ́n gbé lẹ̀ èmi ò rọ́mọ Dàrú tí ò yà nǹkan. Allah. kò sọ́mọ tó gba Dàrú kọjá tó lọ́wọ́ fún alibarika sí lára ọ̀tọ̀ ní kéwú ọ̀tọ̀ làlùbáríkà wọ́n jọra wọn. ìyẹn fi ń jásí pé irú bẹ́ẹ̀ làwọn bàbá wa tòní náà ń fẹ́ fáwọn ọjọ́ ọ̀la ni wọ́n ń fẹ́ yìí inú sẹ́tẹ̀yìn sì lè dá sínú ilé kéwù ni mọ́sálásí nu inú tó lè dá sí tí ó sẹ́kù nu gbogbo yòókù tí wọ́n kà máa hóyè ní irọ́ ni lọ́yẹ̀ pé o lè ní o ṣègbàgbọ́ nìkan láì ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ iṣẹ́ lànàbí ń rì fáwa wá sí wọn ànábì ní ọ̀sàmà pé irun ìgbàgbọ́ ní tú àìsàká ìgbàgbọ́ ní tú umura ìgbàgbọ́ ní tú ájì ìgbàgbọ́ ní tú umura àmọ́ gbogbo eléyìí wọn ànábì ní kò lè tẹ̀sẹ̀ wọn tó lè tẹ̀sẹ̀ ni pé báwọn èèyàn bá solúsà sí ìgbésí ayé wọn tọ́lábìlì máa yí ìṣàtì
gbogbo ẹni tó bá ti wá ṣe eléyìí nì ó ṣeṣe kó wọn ṣẹ́kù ni ọba tó fún àwọn bàbá lélẹ́yìí ṣe. ǹjẹ́ ọba tó fún àwọn àbájọ eléyìí ṣe. ní a ṣe ń ṣe é bọ̀. ní wọ́n ṣe ń ṣe é bọ̀. ọlọ́run ó fún wa láṣeyọrí lórí. ọlọ́run ó fún ọ ní àṣeyọrí lórí ẹ̀. tọ́ba fún wa láṣeyọrí. tọ́ba wá fún ọ ní àṣeyọrí. ọlọ́run ó tún wá gbà ní ìbádà fún yín. ọlọ́run ó tún gbà ní ìbádà fún yín. lópin ìgbà táwọn ọmọ bá ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀. lópin ìgbà tí àwọn ọmọ bá ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀. tó jẹ́ ẹ̀kọ́ Al-Qur'an. tó jẹ́ ẹ̀kọ́ Al-Qur'ani. ọlá ti tóbi ọlọ́run. ọlá tóbi ọlọ́run. ọlá àjẹkàn rẹ̀. ọlá àjẹkàn rẹ̀. ọlá àwọn àfa. ọlá àwọn àfa. Salatul Fatihi náà tẹ̀lé. Salatul Fatihi náà tẹ̀lé Salatul Fatihi. bàbá àgbà tí wọ́n wọlé bá a lẹ́nu iṣẹ́. bàbá àgbà tí wọ́n wọlé bá a lẹ́nu iṣẹ́. Dáúdù Bàlá. bàbá wa Dáúdù Bàlá. bàbá Dáúdù Bàlá. ọlọ́mọsàjà rí yín pẹ́ o. ọlọ́jà rí yín pẹ́. ọlá àwọn àgbàlagbà. ọlá àwọn àgbàlagbà. ọlá àwọn àfa. ọlá àwọn àfa. Salatul Fatihi. Salatul Fatihi. ẹgbẹ́ wọn bá tọ́lọ́mọ kéwù tèmi náà. wọ́n bá ti ọlọ́mọ akéwù. gbogbo èyí tí bàbá amáka máa ń wí wọn. gbogbo èyí tí àbá mẹ́ka máa ń wíwù ni. wọ́n rà á sí lọ́rùn ni. wọ́n ń dáná àbá lọ́rùn ni. wọ́n rà sí lọ́rùn. wọ́n rà tí wọ́n lọ́rùn ni. fún àwa náà ni. wọ́n ń bọ̀ wá náà ni. ó kú mọ̀ pé mi ò lápọ́tímẹ́ǹtì kankan ní ìsìn. wọ́n láwọn ní apọ́tímẹ́ǹtì kankan. ìṣòro òṣèlú. àwọn èso olóṣèlú. èyí sì ṣe business mọ́. bẹ́ẹ̀ ni wọ́n ṣe business man. mìsìkìrì ọlọ́run ni. mìsìkìrì ọlọ́run ni. kò ní nǹkan. kò ní kankan. èmi náà fún wa ní 200,000. àbálà ń bọ̀ ní 200,000. subhana rabbika rabbil izzati amma yasifun salam. suleiman bunu barukiya ilayi. wasawele umara wele kamali. biridiwani wa abi hati indama. warisiki tayi mini ala.